òjò tó ń rọ̀ níta yẹn kò ní jẹ́ kẹ́ gbọ́n tí bá ń sọ so a máa take it slowly kójú ẹ̀ fi dábì ẹ̀. àdìmú bàbá ìyá mi dé. Koiki Media, we bring in the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring in the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring in the world closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwọn ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring in the world closer to your doorstep. They never sabi wetin we carry for heart. But e dey come closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey come closer before dem go sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ni ń lóró lájú. Ètò lórí kodò ní àná ọ̀pẹ̀jẹ̀lẹ̀ dúdú. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódùlúwà ga. Odùduwà tó bá lè dè wá. Ọmọ Odùduwà ṣe kéré. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Káwa lè pa oko ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ìyàwó Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó gbójú owó tí wọ́n mú ní. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà kájé tó bá yín jẹ. Ètò tó gbójú owó tí wọ́n mú ní. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó gbójú owó tí wọ́n mú ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó gbójú owó
tí wọ́n lò ní. Ọmọ Ìjẹ̀bú aláyọ̀ mi ló ní kí n máa gé tata. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà. Àgbàdùn rẹ̀, ọmọ yẹn bẹ̀rẹ̀ rẹ̀ mi. Ṣé ìlọ máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀. Igbó máa wọ̀ kájọ́jì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀, á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó nàdẹ́ tó pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àtàtọ̀ àtúpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àkójà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Òdùwà ni wá o. Tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe mí lébi òsì. Àdéhùn bàbá iyọ̀. Koiki Media àwọn ní bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òótọ́ kan gbogbo lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbé dání, òtítọ́ lágbé dání. Koiki Media àwọn ní bàbá. Àgbìsọ̀dàlẹ̀, àgbìsọ̀dìkẹta. Koiki Media àwọn ní bàbá. Àdúrótàn, àtúpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Koiki Media we bring you one closer to your doorstep. Koiki Media is around to give us latest. Is around to give us latest. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò gbogbogbò. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò gbogbogbò. Koiki Media is around. Koiki Media. Mo kí wa pé a kú òjò a kú òjò ṣójò ń rọ̀ lọ́dọ̀ tí yín náà wọ́n ní tójò bá rọ̀ ilẹ̀ á máa tutù, gbogbo á máa lọ bó ṣe jẹ́ kó lọ. Òjò ló ń rọ̀ ní agbègbè ibi táwa wà. Òjò yẹn dẹ̀ da torí pé ẹni tó bá lóko á máa gbàdúrà pé kí òjò rọ̀. Ilẹ̀ Yorùbá lénìí à ń bẹ Ọlọ́run pé kí òjò pọ̀ lórí ẹ̀. Òjò àlàáfíà, òjò bùkún, òjò tí ó máa fún wa ní ìntànfẹ́ tí gbogbo wa máa fi lè gbádùn èdè wa, ìjọba wa. Àmọ́ òjò tó ń lọ nínú Nàìjíríà lénìí, òjò tó ń ṣòjò àlàáfíà ni. Mo kí gbogbo wa pé happy weekend. A kú weekend yìí, a kú gbìyànjú, a kú pé kó má bàa sú wa, a kú iṣẹ́ takuntakun, a kú làálàá kòókòó. Ṣé ẹ bá ń bu gẹ̀ẹ́sì nínú kẹ? Mo ń láìkì tójò bá ń rọ̀. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri, ẹ̀rí tójò yẹn pọ̀ dáadáa. Ó dà bẹ́ẹ̀. Ó dà tójò bá ń rọ̀, ó níṣẹ́ tó ń ṣe lára. Tójò bá ń rọ̀, ó níṣẹ́ tó ń ṣe lára. Òjò ń rọ̀ ṣeré. Mo kíyàwó Ọmọbọ́láńlé
bàbá wa George àṣírí ìkọ̀kọ̀ ìyá wa Grace, bàbá mi Moses Ọláníran, Mr. Ṣẹ́gun, mo kí gbogbo ọmọ Yorùbá home and the diaspora. Òjò rọ̀ ṣeré lulẹ̀ má wọnú òjò kí aṣọ rẹ má bàa tútù òtútù. Òjò rọ̀ ṣeré lulẹ̀ má wọnú òjò kí aṣọ rẹ má bàa tútù. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerians. Okay, where is Nigeria? As in, where is the land called Nigeria? What is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say, pray for Nigeria, that person is just deceiving himself, because the people who want to be that Nigeria are not sat down to agree if they want to be Nigeria. Mo kí wa lẹ́ẹ̀kan sí wẹ̀ káàbọ̀ sórí ìkànnì wa. Òjò tó ń rọ̀ ní jẹ́ kẹrí lè gbọ́ ní ti bá ń sọ dáadáa, so a kàn máa slow it down a little bit. Ilẹ̀ wa, orílẹ̀-èdè wa, kágbéga, kágbéga. Ìgbàgbọ́ wa ni pé ká sì bẹ̀rù lọ́gbọ́n mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọ lọ. Ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa, tẹ̀síwájú ọkọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde, ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àkó Saturday, èdè ní 17th of May 2025. Beautiful rain outside. Omi òjò dẹ̀ ló dájú. Mo rántí gbà tí mo wà ní secondary school, wọ́n ní ká sáré lọ gbé korobá síta tá máa fi gba omi òjò. Wàá mú èyí tó bá lè mú bẹ̀, èyí tó kù wàá fi wẹ̀. Mo kí gbogbo wa, mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè. Látara bàbá mo fi kí gbogbo ọmọ Yorùbá. Mo kí the emeritus professor tí wọ́n jẹ́ leader fún Yoruba movement. Yoruba movement ò ń ṣe political party o, kò ń ṣẹgbẹ́ olóṣèlú, kò ní affiliation pẹ̀lú any political party. Òjò ń rọ̀ níbi tẹ́yìn náà wà, bàbá mi Adams Ọlámilékan Dábẹ́, òjò òbùkún náà ni. À ń kí bàbá dáadáa, the leader of the biggest movement in the history of mankind, because movement yìí ó ti ṣọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n expect pé ọjọ́ kan báyìí máa dé táwọn ọmọ ọ̀ràn aládé tó máa béèrè fún right wọn. Ṣàdúpẹ́ fún Professor Akíntóyè. Bá ṣe wá ń dúpẹ́ fún bàbá Akíntóyè, a ní kọ́lọ́n bá wa forí jì ìyàwó wọn, kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo ìgbà kí ìgbà tá a bá rántí bàbá Akíntóyè,
rántí ìyàwó wọn. kọ́lọ́n jọ nínú ọlẹ́ kó jẹ́ ká rí bàbá Akíntóyè pẹ́ dáadáa. kọ́lọ́n wá foríjì ìyàwó wọn tó kú ní December last year, Christmas Day. kọ́lọ́n tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. We love both of them, but Ọlọ́run ní àsìkò tó tóun fẹ́ mú ìyàwó wọn lọ. kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí yẹn ju pé ká dúpẹ́ fún àsìkò tí ìyàwó wọn lò pẹ̀lú wa kó tó di pé wọ́n rebi tí àgbà ń rè. So we are very grateful fún bàbá Akíntóyè pé even after tíyàwó wọn kú, bàbá ò relent. mo kí grandma lé Àjàyí, mo kí bàbá mi Sálíù Babátúndé, mo kí Prince Adébáyọ̀ Ṣítù. à ń dúpẹ́ fún bàbá wa lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó máa difficult fún wọn láti continue lẹ́yìn ìgbà tí ìyàwó wọn ṣaláìsí ní December. so ká túbọ̀ máa fi àdúrà ran alànà rọ́wọ́ ìyẹn bàbá wa Professor Akíntóyè dáadáa. kọ́lọ́n bá wa di bàbá náà mú, kọ́lọ́n bá wa fún wọn ní strength, kọ́lọ́n fún wọn ní àlàáfíà, kọ́lọ́n fún wọn ní àsìkí tó kù tí a máa fi gbérìn àjò débi tó kù. gbogbo àwọn tó wá jẹ́ àwọn tí wọ́n fẹ́ fa ìrìn àjò yìí pé kí bàbá Akíntóyè kó má jẹni tí ó máa bá wa gbé àsíá Yorùbá débi tó máa dé. kọ́lọ́run jọ nínú ọlẹ́ kí àwọn èèyàn bẹ́ẹ̀ kó má ní agbára lórí bàbá wa Akíntóyè. We are very grateful for him. torí tí kò bá ń ṣe pé bàbá Akíntóyè, púpọ̀ nù wa àní mọ́ra wa bá ṣe mọ́ra yìí, àní wà connected bá ṣe wà connected globally láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá títí dé gbogbo ẹ̀ka ibi tọ́mọ Yorùbá wà. mo kí ẹ Tokyo 778. so mo ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún Professor Adébánjí Akíntóyè fúnṣẹ́ takuntakun tí wọ́n gbé dání pé kí Yorùbá kó lè reclaim identity wọn padà, kí Yorùbá lè gba àsìkí wọn padà tí àwọn Britain gbà lọ́wọ́ wa. torí pé àsìkí wa ó wà lọ́wọ́ Britain. Britain ló kó gbogbo àsìkí ọmọ Yorùbá ó kó dání, ó wá ní ká lọ máa lo Nàìjíríà tí kò ní àsìkí kankan. torí Nàìjíríà ò ní àsìkí. ṣòmù kí bàbá wa Akíntóyè, látara bàbá Akíntóyè mo wá lọ bẹ́ẹ̀ mo kí àwọn ìyá wa tí wọ́n dúró ti bàbá Akíntóyè. àwọn obìnrin tí Ọlọ́run fi ṣe gàrí tírà fún wa, gbogbo ẹ̀yin ìyá tí Ọlọ́run lò láti multi-faith, àtàwọn tí wọ́n ti jọ́ lọ́ọ̀ nípè tí à ń pè ní ìyá wa Janet Fáṣáké àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Yèyé Lúfẹ̀, tọ́lọ́run foríjì wọ́n. gbogbo àwọn ìyá tó wá kù náà kọ́lọ́run jọ nínú ọlẹ́ ó jọ kí ó bá wa foríjì àwọn tó ti lọ. àwọn ìyá tó ṣì wà láyé ó bẹ̀rẹ̀ lórí ìyá wa Jagun, ó lọ lórí gbogbo àwọn ẹgbẹ́ ọmọ Ìgbòho Iron Lady, oríṣiríṣi ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Oòduà London Group. gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní gbogbo platform tí ẹ̀ ń ṣe oríṣiríṣi ètò lọ́tún lọ́sì, títí dé àwọn ìyá wa tó ń ṣe mídíà tí wọ́n fi tọkàntọkàn ṣe, tí wọ́n lo inú méjì pẹ̀lú ọmọ Yorùbá. àwọn ìyá wa tó yẹ pé tẹ́ bá ń gbóhùn wọn lórí mídíà, inú yẹn á máa dùn pé
ọmọ ọkọ Yorùbá ni wọ́n, oríṣiríṣi àwọn ọmọ Yorùbá ló wà. Àwọn Yorùbá kan bẹ nílé tó jẹ́ pé tiwọn ni pé kó tako bí Yorùbá ṣe máa ní identity ẹ̀. So mo kí gbogbo yín. Mo wá lọ bẹ́ẹ̀ mo kí àwọn deputy wa méjèèjì, àwọn deputy wa ńláńlá. Ẹgbẹ́ kankan lè tóbi tó YSDM. Ẹgbẹ́ tó bá ti ní òun ju YSDM lọ, ẹ̀ṣẹ̀rọ afẹ́gbẹ́ náà ó ti ń go against ìlànà ọmọ Oòduà tí bàbá Akíntóyè gbé dání. Bàbá wa Akíntóyè náà ní ẹgbẹ́ tá à ń pè ní ìlànà ọmọ Oòduà. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá, wọ́n ń ṣiṣẹ́ takuntakun ní òkè òkun, àmọ́ wọ́n ò sọ pé àwọn ju YSDM lọ. Ẹgbẹ́ tó bá ti ń sọ fún yín pé òun lòun máa pàṣẹ fún yín tí a máa fi jáde fún rálì, àbí tí a fi ní jáde, àbí tí wọ́n ò fi gbọ́n tí bàbá Akíntóyè bá ń sọ, ẹ tètè máa question ẹgbẹ́ náà, torí pé ó lè jẹ́ àwọn onítìrí second ló tún dé yẹn. Àìmọye ẹgbẹ́ ló wà, àìmọye agenda oríṣiríṣi lẹ́lòmíì gbé dání. Ṣé gbọ́dọ̀ wà very careful, torí pé ìrìn àjò yìí àwọn tí wọ́n fi jẹ́ kẹ́délẹ̀ lérí ló pọ̀. Àwa kan ìyà ò jẹ wá, kò dẹ̀ sí bí ìyà ṣe fi jẹ wá. A bẹ̀ Ọlọ́run lójoojúmọ́ lọ́tún lósì pé ibi tọ́lọ́run gbé wa dé yìí ká má fà sẹ́yìn, ká máa tẹ̀síwájú ni. Àmọ́ a fẹ́ ìtẹ̀síwájú fúnlẹ̀ Yorùbá náà, fún 60 million Yorùbá people. So gbogbo ẹgbẹ́ kankan mo kí yín. Mo wá bẹ̀ yín pé kẹjọ ẹ má jẹ́ kí a yánu sí bàbá Akíntóyè. Ẹnikẹ́ni tó bá ti ń yánu sí bàbá Akíntóyè, ẹ lè pèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀, kí ló dé. Tó bá jẹ́ pé wọ́n ń sọ fún yín pé bàbá Akíntóyè olè ni, ó ti kówó jẹ, kò gbọ́ràn sí wa lẹ́nu, ẹ jẹ́ ká yọ kúrò. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ alátakò ni wọ́n, àwọn ò fẹ́ jẹ́ kí Yorùbá lọ síbi kankan. Ẹ̀yin lẹ́kàn rò wọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. So ẹ jẹ́ ká wà very careful. Ó bẹ́tà ká jẹ́ 1000 ká ti bàbá yìí lẹ́yìn, ká dúró tì í, ká fowó dúró tì í. Ẹ má jẹ́ kí ọmọ Yorùbá kan máa sọ fún yín pé a ní dáwó síbi tí bàbá Akíntóyè ní ká lọ dáwó sí. Kódà kò sí ibì kankan láyé yìí tí wọ́n kì í fi owó ṣe. Political party ní, ẹgbẹ́ kan ní, group kan ní, NGO ní. So tá a bá wá gbé movement báyìí dání, tán ní ká dáwó sí ẹwà Ọ̀rànmíyàn, tán ní ká dáwó sí inú ysdm.org ká fi donate. Gbogbo wa náà la máa ń donate sí different places àtàwọn religious centers wa. So gbogbo àwa tí wọ́n bá ń fẹ́ convince, irú àwọn tó ń convince yín yẹn, wọ́n mọ̀ pé tí ẹ bá ní owó lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa ṣe. Nígbà táwọn ọ̀dẹ̀ ní máa lọ kidnap àwọn èèyàn, mo kí bàbá wa Bòbóyè, mo kí Allen Conde, ẹ káàbọ̀. Nígbà táwọn ọ̀dẹ̀ fi lọ máa kidnap àwọn èèyàn, tá máa wá fi yẹn máa ra nǹkan ìjà, àbí tá máa lọ fi ra drone, tá máa fi ṣe this, tá máa fi ṣe that. Àwọn Fúlàní ló ń ṣe yẹn. Àwọn á tún máa invade military barracks láti lè kó gbogbo ẹrù tó ń bẹ nínú military barracks láti fi bá ọmọ Yorùbá jà. So ẹ jẹ́ ká lajú wa sílẹ̀. Àwọn tó bá ti ń tako pé ẹ má dáwó sí wọn lọ́wọ́, wọ́n máa kówó yín jẹ ni, wọ́n fi ra lé ni, wọ́n fi ra mọ́tò ni. Ẹni tí bàbá ẹ̀ tí kò gun mọ́tò rí, òun lá máa bínú ẹni tó ní mọ́tò gan nísìnyí, torí pé bàbá Akíntóyè ìyá mọ́tò jẹ́, Káyọ̀dé Mọ̀lá ìyá mọ́tò jẹ́, Igwe James mo kí ẹ káàbọ̀. Bàbá mi lọ́tún lósì mo kí yín, Ọlámilékan Olúṣesí mo kí yín. Bàbá wa George Akínọlá ìyá mọ́tò jẹ́. Èmi ò nídìí mọ́tò, tí bá tẹ̀ máa wá ra mọ́tò, ìlú òyìnbó ni máa ra mọ́tò sí. A ti ń lo mọ́tò láti 1998 tí mo ti dé London ni mo ti láǹfààní àti máa drive. So ìyá mọ́tò jẹ́ wá, but àwọn kan ló rò pé bóyá ìyá mọ́tò ń jẹ́ ọ̀tá wọn. So àwọn tó bá ti ń tako ìrìn àjò yìí, tó ti ń bú bàbá Akíntóyè, tó ń bú YSDM,
tó ń bú àwọn dẹ́pútì wa, mo sì ń bọ̀ láti ọ̀dọ̀ olórí ogun wa, ẹ máa béèrè lọ́wọ́ wọn pé ṣé ìyà ń jẹ̀wọ́ ló ṣe ń sọ pé wọ́n kówó jẹ, torí tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀, àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, àwọn tí wọ́n mọ̀ pé àwọn tí mo sì dárúkọ yìí ìyà ò jẹ wọ́n, àwọn ń wo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá, òun lọ ṣe gbé dọ́gbé dání. Àríyọ̀ Ọlámídé, I love you too my brother. Victor Ajílẹ̀yẹ, mo kí ẹ. Bẹ́ẹ̀ ni, kódà o lè rí mọ́tò 200 pounds láàárọ̀ yìí tí bá dé scrapyard, ìwọ ló kàn máa lọ ṣe tó wà lára ẹ̀. Láti 1998 kò sí mọ́tò tí mo láǹfààní àti drive, àti tí mo rent ni, àti tí mo test drive. Mo tẹ̀ rántí nígbà tí mo ń ṣe mo ṣiṣẹ́ ní Governor's House Hotel ní Park Lane. Ẹni tó bá mọ hotel yẹn 5-star deluxe, mo wà lára àwọn tó máa ń bá wọn páàkì mọ́tò sínú garage. Àwọn tó bá mọ Governor's House Hotel, mo ṣiṣẹ́ ń bẹ̀ for more than 1 year. Mo láǹfààní àti wa mọ́tò tó wù mí, kò sí mọ́tò tí mo láǹfààní àti drive. Lóòótọ́ kákọ̀ wá ká pààkẹ̀, so ìyá mọ́tò ń jẹ wá, so àdúpẹ́ fọlọ́run, ibẹ̀ kọ́ là ń lọ. Nígbà tí mo wá ń kí gbogbo ọmọ Yorùbá, ẹ má jẹ́ kó discourage yín, ẹ má jẹ́ kí wọ́n fà yín sẹ́yìn pé kò ní ṣeé ṣe àfi tá a bá lọ bá Ọbásanjọ́ sọ̀rọ̀. Tá a bá ní ẹ fẹ́ dúró de Ọbásanjọ́, ìyà máa jẹ yín ni. Ọbásanjọ́ wà pẹ̀lú Délé Mọ̀mọ́dù ní Lagos State. Ọbásanjọ́ ń sọ pé Nigeria is sitting on a keg of gunpowder. Ó ń pọ̀wé fún wa nìyẹn, wọ́n mọ̀ dájú. But Ọbásanjọ́ ti dẹ́jẹ́, ó ti dájẹ́, ṣé dẹ́jẹ́ ló máa ń sọ àbí? Pé Nàìjíríà ò ní pín lójú ayé òun, ó dẹ̀ máa kú náà ni tí Nàìjíríà máa fi pín. Ọ̀nà méjì ni, tó bá ní Nàìjíríà ò ní pín láyé ẹ̀, tí Nàìjíríà dẹ̀ máa pín, ìsídà ó kú kí Nàìjíríà pín. Nítorí pé wọ́n ní ojú ogun ló ti sọ pé láyé yìí Nàìjíríà ò rí ẹ́bà pín, òun ló mọ tó rí. Mo kí àmì káàbọ̀ sórí ètò. So mo kàn fẹ́ lè fi sọ fún wa pé discouragement oríṣiríṣi ló wà nísìnyí, nítorí pé àwọn rí ọ̀nà àbáyọ, pé wọ́n ti mọ̀ pé ọ̀nà àbáyọ máa jáde. Wọ́n á ní láti lọ sọ fún Aláàfin ká tó declare Yorùbá nation. Tó bá wọn Aláàfin kó wa gbádá, kó máa lọ s'Aso Rock, kó máa sọ títọ́ fún Tinubu pé ìran Yorùbá gbọ́dọ̀ padà síbi tí orísun ẹ̀ wà. Òun náà ti dórí orí àpèrè bàbá ẹ̀, orí àpèrè yẹn làwọn respect, kò ń ṣe individual, because kó tó di Aláàfin amú tó ń ṣe ní Canada, so orí àpèrè yẹn la fún ní ọ̀wọ̀. The same thing pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Tó bá wọn gbogbo àwọn ọba yẹn kọ́ máa pàgbádá kiri, kọ́ máa ṣàkárá káàkiri, káwọn máa láǹfààní láti wọ plane, kí a máa jẹ 60 million Yorùbá people. Tá a bá jáde fún rally, ẹni tó bá fẹ́ forí ẹ̀ fàgbọ́nú wọn kó sọ fún wa pé interface ṣe nígbà yẹn ó lòdì sófin ilẹ̀ Yorùbá. Torí tá a bá ti jáde fún rally, a ní fọ́lò òfin Nàìjíríà mọ́. Òfin Nàìjíríà ti tán látijọ́ tí bàbá wa bá ti announce. Mo wá padà sọ́dọ̀ olólùfẹ́ mi, ẹni ọ̀wọ̀ bí ọ̀wọ̀, ẹni tó máa ń ní Kóìkì, á ní coordinator, bó ṣe máa ń ṣọwọ́ ní Ìgbòho. Tàbájọ ríra, mo láǹfààní ní January, we spent days, I won't give you how many days. Ó wà nulẹ̀ mi, àjọ ń jẹ, àjọ mu, àjọ ń sùn, àjọ ń jí for many days ní January ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lájọ láǹfààní àti sọ tí kò síyàn kankan bẹ́ẹ̀. Ìyẹn ń dùn wọ́n lọ́kàn, ìyẹn sì fún wọn ní, ó fún wọn ní pain yẹn, òun ló ń fún yín báyìí. Pain yẹn dẹ̀ lè máa fi ní heart attack. Gbogbo ẹni tó bá ní àjọṣepọ̀ ìmí àti kápàpíà ló ṣe máa dún nìyẹn. Kápàpíà, àwọn àrá nìyẹn, àwọn àrá tó máa sọ́pa wọn nìyẹn. Ẹ̀rọ kí mọ̀ ṣeré ni, àwọn àrá tó máa sọ́pa yín, òun lẹ gbọ́n yẹn. Mo dúpẹ́ láwọn onílẹ̀, mo kí yín o, mo dúpẹ́, ẹ̀yà dúpẹ́ fáwọn onílẹ̀, adúpẹ́ àwọn tó láyé tó lọ́run. Ọmọ Yorùbá ni wá, èdè tá a ṣe fẹ́ gba Yorùbá nation nìyẹn. Mo dúpẹ́ fáwọn onílẹ̀, àrá tó máa sọ́pa yín, òun lẹ ń gbọ́n yẹn. Áfíríkà lèmi wà, a máa bẹ Ọlọ́run níwọ̀nba tá a mọ̀, àmọ́ bẹ́ẹ̀ o,
a máa bẹ̀ èyí tí wọn náà bá mọ̀ máa fi bẹ̀ Ọlọ́run. Mo níṣẹ́ Áfíríkà tí mo wà yìí à á bẹ̀ Ọlọ́run lójoojúmọ́ nígbà tí mo wá ní the last time ní bàbá díà ó máa sọ́pa wọn ni ó máa sọ́pa yín ni ṣé ẹ ti ń sunkún nínú ilé èyí Áfíríkà lèmi wá a máa pe àwọn onílẹ̀ wá dìde apé Odùduwà apé gbogbo wọn àwọn ọlọ́ni ilẹ̀ wọn mélòó làwa àrà tó máa sọ́pa yín òun ló ń dún lọ́wọ́ yẹn ẹ máa rò pa à ń ṣeré máa lọ sórí ìwọ tó ń wò mí tó wà ní Áfíríkà mo mọ̀ pé ó wà expensive bọ̀ máa ìgbìyànjú mo kẹ́yìn tí ayé tó rò àwọn tí wọ́n ṣe pàdé lénìí mo kí n dáadáa ẹ kú gbìyànjú olúkálukú ń ṣe fún ara ẹ ní àṣeyọrí yẹn la máa ṣe lórí ẹ ní ṣàṣetì gbogbo àwọn baba ńlá wa gbogbo àwọn baba ńlá wa àwọn ìyá ńlá wa tí òyìnbó ti fi jẹyà gbogbo wọn á dìde gbogbo àwọn tó kó lẹ́rú gbogbo wọn á dìde gbogbo àwọn tí wọ́n kú ikú tí kò jẹ́ kó kú wá dìde so mo kí yín mo kí olóyè ọmọdé yẹmọ Ìgbòho ṣá mo kí ẹ dáadáa mo kí ẹ bẹ́ẹ̀ ni ara ni máa fún gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo wọn pátá kò bá ìjọba ni kò bá jẹ́ jóyè ni kò bá jẹ́ politician ni ara la máa rán sí nítorí pé ihun tá à ń sọ ni pé ẹ jẹ́ kí a rí ọ̀nà lọ olúkálukú lè ní identity àìtí ní identity àìdẹ̀tí ní country ní government tó fẹ́ fún wa ní country tàbá ṣì wà ní Nàìjíríà mo kí bàbá mi David mo kí ní gbogbo ìpínlẹ̀ kankan tẹ́ wà mo kí olóyè lẹ́ẹ̀kan sí mo kí ẹ fúnṣẹ́ takuntakun tí àwọn onílẹ̀ gbélé ẹ lọ́wọ́ èmi á máa sọ pé Ọlọ́run ló jogún ẹ̀ fún ẹ bí wọn náà ṣe máa ń sọ ó dẹ̀ ní Ọlọ́run ló dẹ̀ mí ẹ ẹ̀mí ò dẹ̀ ní já sọ́wọ́ àwọn ọ̀tá gbogbo ọ̀tá tó ń bẹ ní ilé ayé yìí tó jẹ́ pé ẹ̀mí ẹ lọ ń lépa pé táwọn bá ti mú olórí ogun lọ Kóìkì máa sá lọ ẹnu tó ń dún tatatatatatatata àsàlọ bàbá Akíntóyè nírẹ̀wẹ̀sì àwọn ọmọ Yorùbá nírẹ̀wẹ̀sì in tí kò mú ẹ̀mí ẹ bọ́ sí wọn lọ́wọ́ ní July 1st it has never happened in the history of mankind láì sọ pé ó ní ogun ó gbójúlé Ọlọ́run ó gbójúlé àwọn Elédùmarè àtàwọn onílẹ̀ jẹ́ kí ọlọ́pàá méjì kó wọnú ilé wa bẹ́ẹ̀ pẹ̀lú AK-47 kó wá mọ̀ bóyá ó rọrùn bóyá wà lè jáde nínú ilé yẹn láì farapa mo kí bàbá mi Ọlọ́runwájú Táíwò mo ní ọlọ́pàá méjì jẹ́ kó wọnú ilé ẹ tó bá ní kí ló dé tí à ń yin olóyè ní gbogbo ìgbà nígbà tẹ́ fẹ́ fi kú pa torí tó bá yẹ pé rí pa ni ẹ bá máa rẹ́rìn sí wa báyìí pé kò tán yín kódà aṣáàlẹ́yìn tó ní ó kán lẹ́sẹ̀ fẹ́ǹsì ló fò bákan ló ṣe lọ bó ṣe lọ èmi gan bírí mo dẹ̀ ní láti mọ̀ and I don't need to ask him okay bọ́n tí mo mọ̀ ni pé gbogbo ẹ̀yin ìyá yìí tẹ̀ ń ṣàìsùn màmá kan ti àárọ̀ báyìí nísìn ìyá wa Gbábíàká mo lè dárúkọ wọn tó bá ti ń jí láàárọ̀ wọ́n fi prayer ránṣẹ́ bẹ́ẹ̀ ni gbogbo yín náà lẹ máa ń fọwọ́ gbá ọmú yín pé olóyè àti bàbá Akíntóyè àti gbogbo àwọn olótòótọ́ ọwọ́ àwọn èèyàn burúkú ò gbọ́dọ̀ mú wọn so kí ló tún kù kò ń ṣowó lolóyè ń wá àmọ́ náà fẹ́ kí orúkọ òun náà máa yọ nígbàkigbà tí ilẹ̀ Yorùbá bá ti dé ibi tó yẹ kó dé àwa máa wá fún ní gbogbo support tó need lára support táwa máa fún ni pé mídíà yín ò lè dìfìtì olóyè tèmi bá ṣì wà láyé mídíà yín ò lè dìfìtì olóyè tí Yorùbá World Media bá ṣì ń bẹ àtàwọn independent media kankan òun ṣe gbogbo mídíà ni mò ń sọ torí àwọn mídíà kan wà ṣekúṣẹyẹ ni wọ́n pọ̀ ní Nàìjíríà wọ́n pọ̀ labroad àwọn blogger kan wà ìtọ́ndúró ní sí ni pé mistake olóyè mistake bàbá Akíntóyè àti àṣìṣe wọn
so ìyẹn ló ṣe máa ń wá ṣó lóyè ti tọ̀ síbẹ̀ yẹn ṣó yàgbẹ́ síbẹ̀ yẹn ìyẹn tó bá lọ ṣe interview pẹ̀lú wọn wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fi ń ṣagbára kí ọmọ Yorùbá tí kò ní làákàyè tó náà ti ń ṣe mídíà tipẹ́tipẹ́tipẹ́ ẹ̀yìn kan náà dẹ̀ sì máa lọ wò wọ́n ìjọ òun ní nísìnyí lọ́nà talẹ̀ fún yàn kan tí àmọ́ bóyá owó tó fi ń talẹ̀ òun náà àkáǹtẹ̀ ló wọ̀ èmi náà gbọ́ ẹ̀yin náà gbọ́ àwa máa bi olóyè kí ló fi ń ṣagbára ọmọ Yorùbá ó ń bi ọmọ ọkọ Yorùbá pé kí ló fi ń ṣagbára lórí social media lórí live broadcast so tó lóye bá wá sọ pé tí mo fi ń ṣagbára lélẹ́yìí àwọn ọ̀tá ò ní wá mọ̀ bí tí wá lọ dúró dé ṣèbí yẹn lọ́ ṣe ní odológbò káàtì tó yẹ pé pẹ́ẹ̀tì ni nílùú òyìnbó olóyè kẹrẹ civilized man ni ó ti gbé ní Germany ó ti gbé ní London ó ti gbé lamẹ́ríkà ó ti gbé láàkiri àgbáyé ó mọ̀ pé èèyàn máa ń ní pẹ́ẹ̀tì nínú ilé àwọn ọmọ Oòduà láàárọ̀ yìí wọ́n ṣà ń gbọ́ tí dad àwọn gbọ́ sound tí wọ́n kì í gbọ́ ní London frequently kí ni sound náà adìyẹ ń dún ègúnfẹ́ ń dún àgùntàn ṣàgùntàn ní sheep àbí àgùntàn náà ń dún àwọn ọmọ ẹ wá wà ṣé mo ti ṣe òun rí níjọ́ kan wọ́n ṣà ń gbọ́ sound yẹn wọ́n wá ní dad èyí tó jẹ́ kékeré wọ́n á ní dad can I see it mo wá lọ sínú abà mo á nóyá sórí ajá lélẹ̀ adìẹ lélẹ̀ gbogbo táwọn ọmọ yẹn fẹ́ experience tí wọ́n lè experience ní London àfi tá a bá kó wọn dé zoo àfáwọn tó bá láǹfààní àti gbé ní farm ṣéyàn máa kó adìyẹ sínú ilé ní London wàá máa sin adìyẹ nínú 2-bedroom flat ẹjọ rọra manage tó possible ẹ jẹ́ ká rò bẹ́ẹ̀ pé àwọn ọmọ wa fẹ́ wálé they wanna come home gbogbo yín lẹ nílé tẹ ní ọgbà tó pọ̀ àwa ń gbé ní ṣùkúṣùkú bedroom kékeré kan ní London ẹlòmíì ilé tó kọ́ sílé àti ibi tó ń gbé ní London ìyẹn kọ́ máa wonder pé ṣé kò fi wálé mọ́ ni ẹlòmíì adélé kò tún nílò lọ sí ìlú torí ó bìlì pé gbogbo àwọn tó ń bẹ nílùú àjẹ́ ni wọ́n so olóyè kẹrẹ òun níbi tí ó ní ọgbà tó tóbi ó da ológbò sínú bẹ̀ kó máa jẹ kó máa mu kó máa rẹ̀ sí ó ní ajá ó wá fẹ́ aṣọ ẹ̀ ó fa àwọn èèyàn ó fi ṣaṣọ bora nígbà míì yẹn á máa wọ́ndà pé níbo lolóyè wà láàrin wọn á wọ ṣòkòtò kékeré á jókòó sáàrin wọn wọ́n á ti bò mọ́lẹ̀ ọ̀rọ̀ dẹ̀ máa ń bẹ lẹ́nu ẹ̀ àwọn ọ̀tàn oríṣiríṣi ń bẹ tí wọ́n bá jókòó ti bàbá yẹn òní wa ti bá wá ní olóyè dà á ní coordinator ṣé kò sí máa wọ́ndà pé ṣé olówó ni bàbá yìí ṣé lè olówó lélẹ̀ olówó kì í ṣe bí ìwọ ṣe ń ṣe yìí àwọn olówó tèmi mọ̀ pálọ̀ lọ máa ń jókòó sí pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn tó máa tán air condition àwọn kan tó wá jẹun wá mu pure water wá jù sínú ilé so akẹ́ olóyè Adéyẹmọ ní tó wá ń dùn wá lọ́kàn ni pé kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe fún Bọ́lá Tinubu èmi béèrè ní o kí ló ṣe fún Tinubu tí Tinubu wá mú ẹ sínú títí báyìí pé ọmọ Yorùbá kan náà kò tẹ́ ẹ̀ wò pé ọjọ́ kan ikú máa dé màá wo Tinubu wà nígbà tí wọ́n olóyè send fídíò Aláàfin tó lọ sí Àbújá mo ní olóyè current jò mí gan lọ èmi máa ń parọ́ pé journalist ni mí in tó wà lórí olóyè information tó wà lọ́wọ́ ẹ̀ ó ju tèmi lọ ó bá send fídíò yẹn mo gbọ́ tí Aláàfin ṣáà sọ̀rọ̀ Ẹ̀yọ́ empire kìíní kan empire bọ́ ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kí ni ọmọ Adéyẹmọ mo kí bàbá mi Bernard Johnson kí ni olóyè ṣe fún Bọ́lá Tinubu tàbá pè ní president àpọ́nlé ni torí Ọlọ́run nìkan ló ní àpọ́nlé láyé yìí in tó bá mú mi máa sọ pé Keir Starmer the prime minister of the UK tí bá fi prime minister ṣe mọ́ pọ́nlé ni they are ordinary human being like us government UK represent mi ara àkọlé tèmi nìyẹn àti wọnú ètò lọ ǹjẹ́ government Nàìjíríà represent ìwọ dẹ̀ tó bá represent ẹ níbo ló ti ń represent ẹ àti pé ṣo lè challenge ẹ kí ni Tinubu àtolóyè kí ni wọ́n jọ rà
kí ni ó dé tí Tinubu jẹ́ antagonist olóyè ọmọ Adéyẹmọ tó dẹ̀ rò pé ikú kan lè pa òun, tó ń rò pé òun lòun ń bẹ níbẹ̀ lénìí bò kò lè bẹ níbẹ̀ títí forever. Yoruba country is 142,114 square miles in Nigeria. Mo kí the Truth Embassy, ẹ jẹ́ n lo glasses mi torí optician mi máa ní má máa stress ojú ẹ too much. Tinubu is not a true Yoruba man. That is why he hates Yoruba land progress. The True Embassy, ẹ ṣé gan ni. Ẹ bá ń gbọ́ wọlé share button torí tẹ́ ẹ bá rí mi náà ó ṣeé ṣe kó jẹ́ pé repeat program lẹ́ máa wá àbí kẹwẹ́ tó wà live. Nígbà tá a bá dẹ̀ ń ṣe live, tá a bá fẹ́ jẹ́ kí ẹlòmíràn jàǹfààní ẹ bá wa pín. Mo kí ẹ̀gbọ́n mi Bilo for real 123. Ẹ̀gbọ́n yìí bí mi nígbà kan ó ní ṣàti rẹ́dì. Èmi á máa sọ fún àwọn ẹ̀gbọ́n yìí pé ẹ má máa bí mi pé ṣàti rẹ́dì. Èèlò lẹ́yìn fẹ́ dá sínú ìrìn àjò yìí kí a lè fi tẹ̀síwájú nítorí pé àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá náà àwọn ti rẹ́dì, àwọn fẹ́ gba ẹ̀tọ́ wọn padà. Kò ń ṣe torí olóyè làwọn èèyàn ṣe fẹ́ jáde fún rálì, kò ń ṣe torí bàbá Kítóyè, olúkálukú máa jáde. Mo ní ipò tẹ bá ní lọ́wọ́ yìí ẹ fi ṣe gàrí tíra pé kí olóyè àti bàbá Kítóyè àti YSDM àti ìlànà ọmọ Oòduà àti ẹgbẹ́ ìfẹ́ lódùn àti Yorùbá gbogbo groups kí a lè push forward, kí a lè defend ilẹ̀ wa. But ẹ bá jókòó sí abroad tẹ́ ń tọ́jú $10,000 yẹn dání sọ́wọ́, ẹ ní $20,000, ẹni bí a ta bá kó fún Kóìkì, bí a lọ fẹ́ yàwó ni, ara mọ́tò ni, akọ́lé ni, akówó wa jẹ. Ìyẹn ò ní dá Yorùbá nation dúró. Nítorí pé mo wà nínú ilé olóyè, kò ń ṣe pé wọ́n sọ fún mi. Eléyìí ò ń ṣe pé torí mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ mo gbé sí bíbá ẹni. Kò ń ṣe pé torí àsọdùn inú ilé lájọ wà tó lóye pé ọ̀rẹ́ rẹ̀ kan pé òun wà nílé. Nígbà tí mo dẹ̀ mọ́ tọ́jọ́ ń sọ lórí fóònù kò dẹ̀ pè mí sí conversation. Láìpẹ́ yẹn kò tó bí 1 hour to 2 hours ọ̀rẹ́ yẹn dé, àjọ wà nínú pálọ̀. Ó ní mọ́tò yẹn wà níta, ṣé ká lọ wò ó. Ó ní coordinator jájọ lọ nínú dàbá mi. Wọ́n ní ó yá wálé ìwọ Sky fún wa ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn, Mercedes 2-seater convertible. Mo mọ rẹ́jẹ̀ bó mo mọ̀ pé kò ń ṣe alábọ́dé. Wọ́n start mọ́tò yẹn, wọ́n ṣí bonnet. Ẹni kan má ṣí pé òun trust olóyè. Mo ṣàwọn kí ló ń ṣẹlẹ̀. A padà wọnú ilé. Ẹni báwo lolóyè ṣe fẹ́ gbowó yẹn, ṣé kó transfer ni àbí cash. Mò ń wò ó. Olóyè ṣáà kì í má sọ bó ṣe gbowó yẹn, ìyẹn unnecessary. Wọ́n ṣáà owó ṣáà exchange hand. Ẹni ẹ̀dẹ́gbẹ̀ mọ́tò yẹn lọ. Nígbà tẹ́ni ẹ wá lọ, olóyè wa ní àtútù rówó díẹ̀ sí. Èmi wá ń bi olóyè pé ṣáwọn diaspora ti send owó ni. Wọ́n ní náà wọ́n ní ṣèbí yẹn làwọn ṣe ní kí n jáde kí n lè rí pé mọ́tò yẹn àwọn ti tà nígbà tá a ní rally kan bọ̀. Nígbà yẹn ni mo ń sọ ní 2021 pé movement pa nídòwó. Mo níṣẹ́ tí wàá ń ro ilé tẹ́lẹ̀ pé fẹ́ ta mọ́tò yẹn. Wọ́n nígbà táwọn wo gbogbo ẹ̀ náà lọ́tún lósì pé mọ́tò yẹn kàn jókòó síbẹ̀. Èyí táwọn fẹ́ ta tẹ́lẹ̀ àwọn dẹ̀ ti rẹ̀ tó fẹ́ rà ní less than that price. Kábíyèsí Elédùmarè. Mo níṣẹ́ sọ fún ìyá Dámì àwọn ìyàwó yín ṣe consult wọn ṣẹjọ ti sọ pé ẹ máa ta mọ́tò yìí. Ní kí n má wọrí pé ọ̀nà àtúnṣe mi àárà mi. That was something that shocked me. And I was like, mo wá pé wálé, mo ní mọ́tò tó wá rà yẹn. Kí ni value mọ́tò yẹn? Ẹ̀wọ̀n pé mi ò mọ mọ́tò. Táwa bá fẹ́ ra mọ́tò ní London, kò ń ṣe brand new ni máa ń rà. Lẹ́ẹ̀kan tí mo ti ṣe finance rí,
láyé mi mo ti ní mo ní ṣe finance mọ́tò mọ́ ní London torí tó o bá lówó tó bá lọ ṣe finance wọ́n padà wá gbé mọ́tò yẹn ni èmi ò parọ́ Skoda no kí ni mọ́tò náà níjọ́ náà lọ́hùn 2-seater màá rántí ẹ̀ ó dùn sísítà mi gan ọmọ ìyá mi ó dùn onígbà tí mo mọ̀ pé mo lè sanwó mọ́tò yẹn màá sọ fóun náà òun á máa fún mi lówó títí tí máa fi wà òkè padà mo ní ìyè báwọn lọ́yìn kọ́ máa gbé mọ́tò wọn lọ látijọ́ yẹn mo ti ní láyé èmi ò ní báwọn ṣe finance car mo ní London tí bá fẹ́ ra mọ́tò mo lọ ra second hand àdèmọ́ ìta máa rà mo wá ń bi wálé yẹn pé èèlò ni mọ́tò yẹn worth ní value ló bá ń sọ value ẹ̀ mo ní bò kí ló dé tí bá mi wá ta mọ́tò yẹn ní almost like half of it ó níyẹn lè mímọ̀ ni ó ní ti tà kan náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ alákùnrin yà máa ta gbogbo mọ́tò ìtàn ká tó parí movement ǹjẹ́ àní gba gbogbo kọ́kọ́rọ́ mọ́tò yìí ká ṣìṣẹ́ tó ilé máa ta mọ́tò yìí that is the kind of love he has wàá dúpẹ́ fọlọ́run pé wọ́n rí pa sílé torí tó bá rí pa sínú ilé níjọ́ yẹn many of us ẹlòmíì láti 2021 mú àwọn mọ́mì wa kan wọ́n develop high blood pressure kò tí kúrò lára wọn títí di bí ṣe ń sọ̀rọ̀ yìí látara attack yẹn because ó ti pọ̀ jù fún wọn. Mo kí Lady K kò sí bí a ṣe lè ní Lady K ti sọ̀rọ̀ sí mi rí mo respond sister mi ni mo nífẹ̀ẹ́ but in tó ṣe fún wa ó tó pé kí n má bínú sí fún kankan tó bá tẹ̀ sọ sí mi pé ó caution mi ni ó ń ṣe kinní kan ni the fact that she took the risk because pé Lady K náà máa ríran èmi ló kọ́kọ́ consult by a voice note ó sunkún nínú voice ó pè mí títí ìgbà yẹn line mi máa ń busy kò rí mi get ó wá send vn yẹn wá ó sunkún nínú vn yẹn pé ha òun ríran pé wọ́n máa attack inú ilé àṣé òun ló tún máa wá jẹ́ the saviour fúnjọ́ náà lọ́hùn in tí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ ni pé they could have burnt down the whole house and kill everybody wàá dẹ̀ sọ pé unknown soldier. So Lady K played a vital role. Mo kàn ń sọ àwọn eléyìí kí wọ́n tó ń sọ pé irọ́ ló ń pa kíní kan. Risk of the movement is not yet over because Tinubu kò tí wà satisfied pé Yorùbá nation ṣì ń gbóhùn sókè. Ó lo gbogbo effort ẹ̀ pé kí Yorùbá nation kó die down. Àwọn mídíà tẹ̀yìn rò pé àpọ́nlé wà lára wọn kò sápọ́nlé wọ́n ti wá ń ṣiṣẹ́ against the movement. Àwọn mídíà Nàìjíríà nìkan tẹ̀lé àpè tẹ́lẹ̀ àṣà àwọn inside media náà tún wà. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o wọ́n pọ̀ o ìtẹ̀báṣìírí ni o gbogbo àwákọ̀ máa ń bò mọ́lẹ̀ but mo fẹ́ kẹ́yìn tí ẹ nílàákàyè ẹ̀yin lẹ́ máa lọ máa gbọ́ ẹ̀yin lẹ́ máa sọ pé bọ́ kí ló wá dé kí ló fà á nítorí pé compromise ti wà. So the fact that Lady K saved the day ní July 1st but there was something unique that happened on the 3rd. The rally went ahead even with the attack that took place 72 hours before the rally. Olóyè sọ fún mi ní Saturday yẹn pé à ń lọ sẹ́kọ̀ọ́ mo ní kò sí tó jọ mo ní kò sí tó jọ. After the attack he was ready to move ahead wọ́n ti mobilize àwọn cars gbogbo ẹ̀ mo ní no èmi wà lára àwọn tó sọ fún lóyè mi mo sọ fún lóyè pé mo dẹ̀ dúpẹ́ pé gbọ́ràn sí mi lẹ́nu mo pe bàbá Kítóyè it was a very quick emergency meeting and you know a ní àṣìlẹ́ àwọn tó bẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá kan bá wá ń sọ nísìn pé àwọn làwọn gbé rálì àwọn làwọn lọ ń ṣe rálì ẹ bèrè lọ́wọ́ wọn pé ṣé George Akínọlá was in the rally with Ṣọlá kò gbọdọ̀ kú tó lead the rally yẹn lọ sí Lagos State ní July 3rd even with the pressure tí a ṣì ń face pẹ̀lú ọ̀rọ̀ attack olóyè 72 hours. Torí mò ń gbọ́ táwọn ìyá kan release audio kan pé àwọn làwọn máa ń ṣe rally àwọn làwọn máa ń ṣe jágbajàgba mo ní gbogbo àwọn tó náà ń ṣe rally yẹn orúkọ lóyè lọ fi ń jáde lọ ṣe rally yẹn wọ́n bí bàbá wọn dákọ́ lọ ṣe rally kankan without olóyè because
Tinubu àti Buhari as at that time 5 and 6 ni wọ́n. Tinubu ò lè náà wò mọ̀ nípa àtàkì olóyè Ìgbòho, òun lè gbọ́ lẹ́nu mi bí mo ti sorry, but if I have done, you are hearing it for the first time. President Bola Tinubu ò lè náà wò mọ̀ nípa attack tó gbé lọ bá olóyè Ìgbòho nílé, and attack yẹn pé wọ́n rí pa, rally yẹn went ahead, kólúkálukú lọ múra dáadáa fẹ́lẹ̀ tá a fẹ́ ṣe ibi tí mò ń bọ̀ nìyẹn, because tá a bá play forward from 2021, which was the biggest rally tá a ṣe, 22, 23, 24, 25, 4 years in the making. Yoruba nation tí Tinubu fi pamọ́lẹ̀ kò rí pamọ́lẹ̀. Now ó wá fẹ́ mọ kí lẹ fẹ́ ṣe this time around, kò wáyé. Everybody is keeping mute. Koiki ló mọ̀ pé bóyá tó bá bínú asan kankan, yes, tí bá ní this that, but I have never come out and give them anything more than rally ń bọ̀. So ó ń fún wọn ní concern because wọ́n mọ ọ̀nà wo la fẹ́ gbà yọ. Olóyè òde kúkú sí nílé nísìn, gbogbo alamọ̀ pé olóyè wà ní Germany, rally dẹ̀ máa jáde. So àwọn kan máa wá béèrè pé ṣolóyè máa wà nínú rally? Why are you asking? Ṣé torí olóyè lè ṣe fẹ́ lọ fún rally ni? Because the same thing tó ń béèrè nìyẹn. Olóyè dẹ̀ fi hàn aṣọ gbogbo èèyàn pé òun máa dé Lagos State ní Saturday. Gbogbo àwọn tọ́jọ́ ṣe meeting nínú ilé, àwọn tó máa record, àwọn tó máa gbé information, nítorí pé wọ́n máa fẹ́ lòmíì ní 10 million, wọ́n máa fẹ́ lòmíì ní 5 million, ẹlòmíì tí bá sọ nígbà yẹn pé wọ́n promise ẹlòmíì ní visa, kò ń ṣe pé wọ́n padà fún ní visa yẹn. So this time around, nobody knows anything more than the fact that rally máa dé. Àwọn tó wà capable láti lead rally láti inú Yorùbá land, Ọlọ́run ti fún wa. So it's not about olóyè, but into picture tó fẹ́ ni pé ṣé olóyè máa wà nínú rally, because tó bá ti attack olóyè ẹ̀yin tó kù máa sá lọ. But wọ́n ti gbàgbé pé even July 3rd 2021 olóyè ò sí nínú rally. Àwọn tó capable wọ́n lead rally yẹn, even though pé wọ́n fi tear gas, wọ́n da gbogbo ẹ̀rú, wọ́n fi ìbọn, wọ́n fi pa Jùmọ̀kẹ́ Oyèlékè. So this time around rally ti sìn kò ń sọ̀rọ̀ à ń jáde lọ ṣe awareness and campaign, because èyí tá à ń gbé lọ sẹ́kọ̀ọ́ was continuity of Èkìtì, continuity of Ondo, Òṣogbo, continuity of Abẹ́òkúta rally, Ọ̀yọ́ rally. A kò fi lọ ṣe awareness ní Lagos State. This time around kò ń ṣe awareness là ń lọ ṣe, à ń lọ jáde ní gbogbo 4 corners of Yoruba land tó ní 143,000 miles according to bàbá mi Victor Ajílẹ̀yẹ. Ibẹ̀ láti fẹ́ ṣe rally. So wọ́n mọ̀ bí ta ti fẹ́ jáde fún rally. Ṣógùn State ló ti máa jáde, wọ́n mọ̀. Ṣé Lagos State ló ti máa jáde? Ṣé nu Ọbalẹ́ndé ló ti máa jáde? Ṣé Ìdúmọ̀tà ló ti máa jáde? Ṣé Badagry? Gbogbo tí bàbá Akíntóyè kàn sọ ni pé gbogbo ilẹ̀ Yorùbá láti máa ṣe rally. Now Tinubu is confused. They láwọn team ẹ̀ àtàwọn committee ẹ̀ àwọn náà plan, wọ́n prepare pé báwo lẹ ṣe máa ṣe, ọ̀nà wo ló máa gbà, ṣé àárín méjì ni, ṣé they don't know. But in tí wọ́n ti gbàgbé ni pé bẹ́ẹ̀ ni, do the rally in front of your residence, no need for long distance travelling. Ẹ ṣé jàre bàbá mi Waris Jinadu, wàá máa ṣe rally níwájú ilé ẹ, but in tí mo sọ ni pé tó bá jẹ́ pé wọ́n nìkan ló ń lu pángolo rally ti dé o, adúpẹ́ o, rally wa ti dé ẹ́, tí ọlọ́pàá bá wá mú ẹ mọ́ bẹ́ẹ̀ station yẹn ẹ́ a máa wá gbà ẹ́ lẹ̀ níbẹ̀. But in tó máa ṣẹlẹ̀ fún station yẹn èmi ò mọ̀. Ìyẹn àkọ́kọ́. Tí ọmọ ọ̀tá kan bá àtàkẹ́ ní àdúgbò tó ti ń ṣe rally, Fúlàní lẹ́ni yẹn a gbọ́dọ̀ àtàkẹ́ padà. Tí eléyìí ń ṣe pé má sọ eléyìí, tí ọmọ ọ̀tá kan bá àtàkẹ́ especially nínú Lagos State, tó bá attack we will attack you back, simple as that. But I pray pé kò ń ṣe ọmọ Yorùbá ògidì ló máa attack wa. Àdúrà tá à ń gbà ní pé kó jẹ́ Fúlàní ló máa attack wa. Torí tí Fúlàní tó ń pààyàn tó tún wá ní àyà pé a fẹ́ ṣe rally, ó tún wá jáde sí wa, ó ti mú problem nìyẹn. Ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀. Now the most part of this rally, mo kíyà mi Ìyábọ̀dé fún mi, àwọn akọni obìnrin nìyẹn.
àwọn obìnrin kan wà wọ́n ní Mr. Koiki ẹ̀yin ẹ má tẹ̀ ẹ̀ nẹ́fẹ́ yọjú ìtòrí àníìdì ẹ̀yin kẹ́yìn máa bá wa pariwo látòkè òkun mo tún wá dé sí Áfíríkà wọ́n ní arákùnrin bá ti sọ fún ẹ pé má wálé ibikíbi tó bá wà láfíríkà àfi mọ̀ ṣáà jókòó pa síbẹ̀ má wá sí Yorùbá land o torí pé tíwọ àti Ìgbòho bá ti wá ẹ èyí tó kù ẹ fi sílẹ̀ but ìtọ́fẹ́ mọ̀ ni pé níbo ni Koiki máa wà níbo ni Ìgbòho máa wà ṣé àwa nìkan la fẹ́ ṣe rálì yẹn àbí gbogbo alájọ fẹ́ ṣe all these they keep asking ẹ máa rí tó bá pè Mr. Koiki ẹlòmíà pè mí lẹ́yìn ṣé ibi tẹ bá wà yẹn lèmi náà máa wà ó ibi tí ó ní kí ìwọ wà ní kó wà. mo ń bi Tinubu lẹ́ǹkan sí ìyẹn Jagaban kí ni Chief Sunday Adéyẹmọ ẹ̀ṣẹ̀ wo ló ṣe fún ẹ tí o ò fẹ́ dáríjì kí ni Ìgbòho tó gbà lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ ni òjò yẹn sì ń rọ̀ àrá ń sán rẹpẹtẹ adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fáwọn onílẹ̀ adúpẹ́ fún Odùduwà adúpẹ́ fún gbogbo irúmọlẹ̀ tó ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá ó dẹ̀ wà káàkiri ní Áfíríkà ó wà ní Europe ó wà ní Asia ó wà ní Brazil kò síbi tí àwọn ọmọ Yorùbá ò ti ń pe àwọn alálẹ̀ tọ́dẹ̀ ń dìde but ẹni tó wà ní Áfíríkà extra button nìyẹn torí pé gbogbo tó yẹ kó ṣe wàá lè ṣe àdẹ̀dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run fún wa ṣe ẹ má dẹ̀ wá gbàgbé kò sí kankan tó easy a máa fi owó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹ̀ràn lè ṣe yìí lọ́wọ́ gbogbo ẹni tẹ̀lé ràn wá lọ́wọ́ mo lè guarantee pé inú owó tẹ̀ ń fún èmi náà torí owó tẹ̀ fún wa pé ká fi ṣe àwọn nǹkan kan àti bámbà ṣe but owó tẹ̀ ṣe fún wa ìyá wa kan send 150,000 sí mi láàárọ̀ yìí mo ti ná èlò láàárọ̀ yìí mo ti send 150,000 mo ti ní kọ́ lọ ra 10 walkie talkie àrà máa sán pa gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni mo tún ti fún wọn ní 150,000 láàárọ̀ yìí kọ́ lọ ra 10 walkie talkie mo ti fún wọn ní 80,000 níbì kan a fi ń ṣe mọ́tò tá à ń ṣe lọ ìyẹn mọ́tò wa tá máa gbé jáde fún àwọn mídíà wa mọ́tò yẹn ti fẹ́ tó bá ṣe tán àwa ju fídíò yẹn sójú social media abẹ́yẹkọ́ tó ṣe tán délẹ̀ ni kí n tó gbé síta wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àtàwọn nǹkan míì tí a lè sọ lórí social media for security oyè yín so owó tẹ̀ ń fún èmi personally èmi náà fi tèmi sí but ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ ibi tí mo fẹ́ lọ ni pé discouragement wá bẹ̀rẹ̀ tún jáde nísìnyí hey húù rally yìí o rally dúdé o Koiki tuntun dé o ẹ sọ fún Koiki ẹ pé Koiki o mo wá ń béèrè pé kí ni ti tèmi níbẹ̀ tẹ́ ẹ̀ ní kọ́ pé Koiki 60 million Yoruba people is in darkness 60 million Yoruba people has not taken their identity 60 million Yoruba people is not well represented by the government of Nigeria 60 million Yoruba people need good health care 60 million Yoruba people they are dying on a daily basis for the negligence of a government. So my job is to now ask the question ṣé a fẹ́ ntí bàbá Akíntóyè fẹ́ wọn náà wọ́n fẹ́ then we promote it but wọ́n ti wá rí i pé arákùnrin yìí ilé ìfẹ́ fi kówó jẹ ní o ó lé ní o attack oríṣiríṣi and after 5 years àwa ti kọjá stage gbogbo nonsense yẹn because wọ́n ní ẹni tí yàn bá nájà òun nìyàn á máa wò ariwo náà ọjà tó bá listen sí òní débi tó ń lọ and they know very well I have assured them that tó bá jẹ́ pé mi ni the last man tó kúrò rìnrìn àjò yìí àjọ máa délẹ̀ lérí mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó believe in it àrà tó máa sán pa wọ́n lẹ́yìn tí ń dún yẹn o ẹ̀wọ̀n pé púpọ̀ nínú yẹn gbọ́ bàrà ṣe máa ń dún ní London torí àrà London àrà Amẹ́ríkà yàtọ̀ sí ti Áfíríkà o àrà ilé máa lọ gbèrè ní gbọ́ bó ṣe ń dún nísìn gbèrè ní mọ̀ pé inú Áfíríkà wọ́n ti tún múná lọ location 419 location confusion oyè yín so kí ni mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé discouragement tá à ń rí nísìn from the home and the diaspora wọ́n máa increase ẹ̀ bẹ́ẹ̀ ni Ṣàngó Olúkòso a máa ara ní a máa pè ní gbogbo ìgbà àwọn tó mọṣẹ́ tó ń ṣe wàá máa pè é tó bá ti ń pè á dẹ̀ máa jẹ́ ẹ what tí mo fẹ́ sọ tí mo fẹ́ pẹ́ lórí programme tí mo fẹ́ ṣàlàyé fún wa ni pé 2 things we are coming out nítorí pé a fẹ́ identity wa
a ní problem pẹ̀lú àwọn tó bá fẹ́ keep Nigeria but our identity tí wọ́n gbà lọ́wọ́ wa a fẹ́ béèrè a lè fẹ́ gbà kò ń ṣe pé a fẹ́ béèrè lásán a fẹ́ gbà kí ó lè jẹ́ fún wa kó lè ṣiṣẹ́ fún wa kí a lè máa lò ó gẹ́gẹ́ bí àwọn tó ní identity náà bó ṣe ń rí tiwọn lò torí àárí tiwa lò báyìí a fẹ́ gba government tó ń ṣiṣẹ́ fún wa a fẹ́ hold mo kí ẹ Kenzie ẹ̀gbọ́n mi a fẹ́ hold the government wa responsible for whatever they are going to do on our behalf the future Yoruba government the future Oduduwa government mo kí àwa kó ẹ káàbọ̀ ara yẹn ó máa bó ṣe ẹ gbàgbàgbàgbàgbà bó ṣe mo fẹ́ kẹ́ gbọ́ náà ni ìyẹn mo ṣe láìfì yìí tó dẹ́ dábàá ṣe láìfì yìí tí bá ní ara máa sán pa yín ẹ nírọ́ ni mo pa ẹ ṣáà ń gbọ́ nísìn ìwọ tó ń fi ọmọ Yorùbá tó fi ń parọ́ tó bá jẹ́ pé mi náà ni sórí tó ń dùn yẹn tó bá ti ń dùn gbìrìrì báyìí kó sán pa mí kí n máa lọ kò sí tí mò ń ṣe níbí báyìí mọ́ mo sọ fún yín gbogbo ẹni tó bá gbé Yorùbá nation dání tó náà ń sọ̀rọ̀ Yorùbá nation yàtọ̀ sáwọn tó náà wọ́n ṣe o tó yẹ pé wọ́n ti parọ́ from the Yorùbá àwọn mídíà ilé but ìwọ tí ò ń ṣe Yorùbá nation ó wá ń parọ́ ni àwọn ọmọ Yorùbá ò dẹ̀ mọ̀ ilẹ̀ máa yọ ilẹ̀ máa ṣe kí ni ó máa yọ kò sọgbọ́n ó lè mú lọ bí bàbá mi Kenzie Abiodun Fapohunda ṣe sọ the first thing we need is àkọ́kọ́ fẹ́ gba identity wa tá bá ti rá identity wa gbà a lè recognize ta ni Igbo láàrin wa tó fi wá gba ìwé lọ́wọ́ wa a lè document ẹ̀ pé arákùnrin yìí ó fẹ́ ọmọ Yorùbá ó dẹ̀ ti go through immigration ẹ fún níwèé bí a 10 years resident permit ó máa wá lọ kọ́ èdè wa ká tó wá fún ní passport wa ṣé bó ṣe ń ṣe ní Germany kan nìyẹn ṣé bó ṣe ń ṣe ní Italy kan nìyẹn ní Spain ṣé wọ́n kàn máa ń dédé fún yín ní ìwé tẹ́ ẹ̀ bá lọ kọ́ èdè wọn ẹ má ẹ̀ka deceive ara wa a fẹ́ mọ who is who pẹ̀lú language wa torí pé àwọn tí wọ́n ní ká máa sọ èdè Gẹ̀ẹ́sì criminal ni wọ́n mọ̀ pé èdè Gẹ̀ẹ́sì tá à ń sọ yẹn kò lè fún wa ní future kankan ju pé a máa lò ó á dẹ̀ máa ṣe nǹkan òdì fún wa bọ́tá bá ti ń lo èdè wa a lè ta language wa fún gbogbo ibi tá a bá fẹ́ tà sí nítorí pé àwa tí a ti gbé ní abroad a mọ important ìtàn pè ní o fẹ́ gba paper o fẹ́ go through immigration but ẹni tó wà nílé nísìn ó ní cousin òun fẹ́ Yorùbá Igbo ni ẹni kò mátà they will go through automatically ẹni tó fẹ́ ẹ̀yà míì wọ́n máa fún wọn ní resident permit láti gbé lórí ilẹ̀ wa but a lè issue passport fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ a lè issue passport fún wọn wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ lọ ṣe Yorùbá language class a máa set exam fún wọn tó bá pass exam yẹn ló máa gba passport wa Ọmọyẹlé Sowore ò ní American passport till date ó ní green card ní but kò gba American passport because tó bá máa gba American passport ó máa swear allegiance pẹ̀lú America ẹlòmíì ní indefinite stay ní UK kò gba British passport so ẹ má wá sọ fún wa pé torí ẹ̀yà kan láàrin wa àwọn ọmọ Yorùbá kan ti lọ fẹ́ Haúsá ó ti fẹ́ ẹ̀yà míì ẹ wá fẹ́ torí yẹn sọ pé a fẹ́ Yorùbá independent country a lè gbọ́ sí lẹ́nu ìrọ́lẹ̀ pa immigration wa ló máa deal with that situation immigration department ló máa ní automatic gbogbo ẹni tó bá fẹ́ ẹ̀yà míì you will be given a resident card to live in Yoruba land that is the first thing and later on wọ́n máa wá set up question and answer kó tó gba British passport even as a Nigerian tó ń sọ English wọ́n á ní kó lọ ṣe English test tó bá dẹ̀ jẹ́ pé o ti lọ sí university wọ́n máa omit ẹ̀ wọ́n believe pé English ló fi kọ́ university ẹ̀ ló fi ṣe university lecture ẹ̀ kò ń ṣe Yorùbá kò dẹ̀ ń ṣe Haúsá kò ń ṣe Igbo
so ẹ̀yin tẹ́ máa argue blindly pé àwọn tó ti fẹ́yàn kan tó ń ṣe ọmọ Yorùbá, all that are immigration issue tó easy. Now we cannot continue to live in denial ká máa parọ́ pé Nàìjíríà ní future fún wa when our identity, our culture and our language is the future of Yoruba people. And before I wind it down, mo tún bi Tinubu lẹ́ẹ̀kan sí, ẹ̀ṣẹ̀ wo ni olóyè Ìgbòho ṣe fún ẹ? Àkáǹtì ẹ tì pa, o lè ní òmò nípa ẹ̀, o mọ̀ọ́mọ̀ tí àkáǹtì yẹn pa nítorí pé o mọ̀ pé Ìgbòho lòun ò give up lórí ìran ẹ̀ tí Fúlàní tí wọ́n fẹ́ gbalẹ̀ tí wọ́n ń pa lójoojúmọ́. Adẹ̀ láwọn ọba, èmi ò mọ̀ bí Aláàfin ó ti sọ fún Tinubu pé ǹjẹ́ òun gbọ́ nípa kéèsì Buhari kéèsì Ìgbòho, bí Aláàfin kọ́kọ́ lọ ṣe introduction ni ìyẹn sí lára agenda tó gbé lọ fún Tinubu. But what more agenda ni Aláàfin fẹ́ gbé lọ fún Tinubu nígbà tí ọmọ Yorùbá kan tí wọ́n fẹ́ pa tí wọ́n dẹ̀ gbé lọ sí exile, kí Aláàfin máa rántí pé whether they like it or not, olóyè Ìgbòho ń bọ̀ ń lé níjọ́ kan. Kò dé Aláàfin kò dé lè dá dúró, Tinubu ò lè dá dúró, Ọọ̀ni of Ifẹ̀ ò lè dá dúró, kò sọ́ba kankan tó lè dá dúró nígbà tó olóyè bá decide bóun bọ̀ nílé. Ẹ̀dẹ̀ gbọ́ mi dáadáa, mo ń sọ pé ó ń bọ̀ lọ́la, mo ń bọ̀ lọ́túnla, torí pé ìgbà yẹn lẹ máa ní Kóìkì ti sọ pé olóyè máa dé lọ́la, kò dẹ̀ ní dá fún Aláàfin torí pé Aláàfin ò tó bẹ́ẹ̀. Ní tí mo sọ ni pé Aláàfin ò lè dá dúró pé kó má padà wá sórí ilẹ̀ bàbá ẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ò lè dá dúró, bẹ́ẹ̀ ni ọba kankan ò lè dá dúró nítorí pé orí ilẹ̀ bàbá ẹ̀ ni. But èyí tí mò ń béèrè ni pé ṣé the new Aláàfin ṣé wọ́n bá wa sọ fún Tinubu pé ṣé wọ́n béèrè lọ́wọ́ Tinubu pé ẹ ṣe wo, because èmi ò mọ anything tí Aláàfin fẹ́ gbé lọ, ó gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ olóyè lọ bá Tinubu l'Àbújá. Àdẹ̀ tí rí communicate that he said so, and the fact that tó bá máa fi di Monday tí mo ò bá rí communicate pé mo kí Ọlákúnlé Kúnrin, Ọlọ́run máa bá fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ, mo kí àwa Rúkàyà, tó máa fi di Monday tí Aláàfin ò bá release statement pé àwọn mention ọ̀rọ̀ Ìgbòho, torí ọ̀rọ̀ Ìgbòho wà as a very important topic láti discuss nílẹ̀ Yorùbá lẹ́nìí. Why? Wọ́n lé kúrò nílùú látara evidence tó ti wá point ní sí pé gbogbo tó lóye sọ ní 2021 ló ṣẹlẹ̀ nísìn látara àwọn Fúlàní tó ń pa wá. So in tó bá mú Aláàfin ti lọ rí Tinubu tí kò dẹ̀ mention ẹ̀ pé iṣẹ́ tí Ìgbòho ń ṣe tó fi lé kúrò, because argument táwọn kan máa ń sọ ni pé Kóìkì ìwọ ló ti Ìgbòho kúrò lórí máa lọ pa Fúlàní nìkan ni Ìgbòho máa ń wọnú lé igbó lọ pa, Ìgbòho lọ pa Fúlàní o, Ìgbòho kì í ṣe pàyànpàyàn, Ìgbòho lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa ni. Ó dẹ̀ ní right láti sọ pé okay, tí self determination bá jẹ́ ọ̀nà tó máa fún wa ní future government tó dẹ̀ máa recognize òun, because Nàìjíríà ò recognize Ìgbòho nísìn torí Ìgbòho kọlà, èmi ò tẹ̀ tó wá kọlà. So ẹ má máa lo èdè pé Kóìkì ló ń ti Ìgbòho, ló ń ti bàbá Akíntóyè, ọ̀rọ̀ àìsọ nìyẹn. Self determination ni gbogbo àjọ fi unite. Tẹ́ bá ní làákàyè ni ẹ mọ̀ pé Ìgbòho gan ni pure Yorùbá ju gbogbo wa lọ, torí pé kò síbi tó fẹ́ lọ nísìn tó bá ti ń kọjá airport báyìí, tó bá ti ń dé airport ẹ̀ tó bá ti scan ẹ̀ báyìí pẹ̀lú làákẹ́ ẹ̀ lọ́mọ máa fi scan ẹ̀. Wọ́n á dẹ̀ máa béèrè pé where are you from, kò lè máa defend Nàìjíríà pẹ̀lú ìlà tó gbé sójú torí ọmọ Yorùbá ni. So the fact that Ìgbòho was fighting to chase Fulani away, ó dẹ̀ wo tí bàbá Akíntóyè gbé dání, ó dẹ̀ embrace ẹ̀. Mo dẹ̀ ti ń ṣe Yorùbá nation kólóyè Ìgbòho tó wá sọ pé òun fẹ́ Yorùbá nation. Yes, I might have influenced him, there's no doubt about it, but the fact that influence somebody for something that is still working, that will now give us a government that will chase the Fulani away from our land, is it wrong? Because I have done many programs, I have done many broadcasts, mo ti pariwo Yorùbá nation kó tó di pé Ọlọ́run ní àsìkò tó máa crown effort gbogbo wa, àtẹ̀mí in particular tó fi join èmi àti Ìgbòho together. The rest is history. Ẹ̀ẹ́dẹ̀ lè pa náà yẹn. So before I summarize and close the broadcast, Ìgbòho stand for chasing Fulani out of Yoruba land. Ìgbòho stand for self-determination of Yoruba people. Tó máa fún ní language, tó máa fún ní èdè, tó máa fún ní culture, tó dẹ̀ máa wá dá identity Ìgbòho padà.
So now kí ni Aláàfin lọ discuss l'Abuja if not Igboho's case, because in tí Igboho ń jà fún ó sì ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni ààrí right wa lò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá across Ọ̀yọ́ state, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì, Oǹdó, ìpínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Kwara. And in tí Igboho dúró lé lórí nìyẹn. Igboho dúró lé pé àwọn Fúlàní ń wọlé léraléra. We have seen the evidence. Mo dúpẹ́ lọ́wọ́ brother mi kan Ẹni Afẹ́, mo ní gbogbo wa la nílàákàyè. Mo máa farabalẹ̀ wá ṣe program yẹn, but Dangote must now be held responsible for all the killings in Yoruba land. Gbogbo ẹnu mo fi sọ. Àwọn tó dé yìí níbo ni wọ́n máa sùn, níbo ni wọ́n máa gbé. Àwọn tí Dangote ṣe gbé wá wọ́n dẹ̀ ti bá mi fa account number síta, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé yẹn torí pé owó wà important. Àwọn tó bá náwọn fẹ́ owó ẹ̀ṣá owó tí wọ́n yẹn ẹ̀kọ́ wá fẹ́ mi kémi máa rí lò torí àwa ń náwó constantly ni every day. Tí bá fẹ́ pamọ́ra mo lè pamọ́ra, but the fact that walkie-talkie tá a ṣe ń rà èmi mo tuntun ní kọ́ lọ́ra 10 sí, èmi kọ́ mo fẹ́ lò, àwọn tó máa lò à ń distribute ẹ̀ fún wọn. Mọ́tò tá a máa fi ṣiṣẹ́ nígbà tí rally bá dé ó ń báṣẹ́ lọ, drone yìí wà níbẹ̀, all these things will be useful. Àwọn tó bá need ẹ̀ náà ní platform wọn, wọ́n ní right láti béèrè. Tó bá need ẹ̀ àwọn ò sí ní pé bó need ẹ̀ nìyẹn, àwa need nǹkan la ṣe ń béèrè. So the fact that ibi tí mò ń bá rọ̀ lọ lẹ́ẹ̀kan ni pé if many of us understand the movement, Igboho understand the movement, Baba Akintoye understand the movement, àwọn kan wá ní àwọn ò lè unite pẹ̀lú wọn nítorí pé Igboho ò kàwé, wọ́n ní Igboho ò ní knowledge, wọ́n ní kò kà kankan náà, so kí ló dé táwọn máa tẹ̀lé Igboho. But tí Igboho ò bá kàwé ṣèbí Baba Akintoye kagbọ́n, ó lọ sí school, professor ni. But in tí Igboho ti ṣe nílẹ̀ Yorùbá lẹ́ni gbogbo ẹnu la fi sọ, àìtí ìrẹ ọmọ Yorùbá tó lè lọ bá wa ṣe the same thing ká dẹ̀ witness ẹ̀ lójú, ká dẹ̀ lè sọ pé yes ọmọ Yorùbá náà ni wọ́n. Ká má dárúkọ kó má bàa wípé mo fẹ́ mú jà wá, mo lè dárúkọ àyà ẹ̀rù bà mí débẹ̀. So Dangote gbogbo atrocity tó ti ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá, you will be held responsible. Afẹ́bẹ́ fa wàhálà látijọ́ Monday a máa pariwo orúkọ ẹ lórí social media nítorí pé onú ọlọ́pàá àwọn èèyàn wá láti Katsina. In tí mo dẹ̀ gbọ́ ni pé láti 2021 ni Dangote ti ń kó àwọn èèyàn wá bẹ́ẹ̀. Àwọn tó ń kó wá yẹn ṣóun fún wọn nílé tó ń sùn tó ń jí ni. Ṣénu inú refinery yẹn náà ló tóbi tó yẹn ló ń kó gbogbo wọn sí, àbí tó bá dalẹ̀ ẹ̀ ń dà wọ́n síta pé tẹ bá ti roko tán ẹ lọ wá bí tẹ máa sùn tẹ máa gbé. Ṣé wọ́n commit atrocity tó bá dé ta? All these are questions that Dangote needs to answer. Ó gbọ́dọ̀ fún wa ní èsì, wọ́n gbọ́dọ̀ fún wa ní communicate láti Dangote groups of company, nítorí pé Dangote ó ti gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá. Ó ti mọ̀ dájú kò ń ṣe lénìí pé ìjọ kan náà máa ṣì dé tèmi àti ẹ máa dìde fẹ́ tọ́ wa. Tinubu wà lára àwọn tó ta ilẹ̀ yẹn fún Dangote. Ṣé rántí pé Dangote jáde ó ní kò ń ṣọ̀fẹ́ ní bíbá yìí o, ó ní mo rà á ni o. Àwọn tó ra lè tọ́ lọ́rẹ́ àwọn iná wọn gba full price. Sanwó-Olú ní no Fáṣọlá ní tẹ́ ẹ̀ bá gba full price ìbá fún yín lówó díẹ̀díẹ̀, owó tó kù àmọ́bí tó kó sí. Bí a Jagaban lọ kó fún torí pé Jagaban ló ní Lagos State. But ẹ sọ fún Tinubu pé bóyá òun ló ní ilẹ̀ Yorùbá, bóyá àwọn ancestral land yẹn gbogbo wa la ní. Nígbà tá a bá jáde fún rally gbogbo àjọwọnú ẹ̀, mo ní sọ jù bẹ́ẹ̀ lọ torí pé n ta mọ̀ ni pé àmọ́jọ́ tí wọ́n bí Tinubu, even though pé tó bá ti gé age ẹ̀ tó ti parọ́ age, aṣáàmọ̀ pé wọ́n bí níbì kan, bóyá Fúlàní ni bóyá Yorùbá ni. Tí àwọn ọmọ Yorùbá ọkọ bá dìde pé a fẹ́ gbalẹ̀ wa padà, in tó bá wà wùn kó wá ṣe fún wa. Ẹ̀yin tẹ́ bá wá ń sọ fún wa pé ẹ ní nǹkan tẹ́ fẹ́ fi bá gọ́ọ̀mẹ̀ntì jà, ẹ máa sọ fún wọn pé kò ń ṣe gọ́ọ̀mẹ̀ntì la fẹ́ bá jà, àwọn onílẹ̀ ló máa bá gọ́ọ̀mẹ̀ntì jà, àwa máa wà lórí ilẹ̀ yẹn, nǹkan kan rẹ̀ ní ṣe wá lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká túbọ̀ máa ní sùúrù kí bàbá wa kó fi fún wa ní ìgbà tá a máa jáde. Brother mi kan send VN sí mi, wọ́n ní Koiki tí ń báyìí tí gbọ́ ẹ oúnjẹ tí mo jẹ ò ní digest, Ọlọ́run á jẹ́ kó oúnjẹ tẹ̀ ń jẹ máa digest. Mo tún fi assure gbogbo wa pé rally Yorùbá ní sóríwọ̀ tó fi náwó
mo mọ̀ pé ẹ̀ ń pàdé owó yín nísìn ẹ̀ ń tọ́jú ẹ̀ àwọn ìyá tó ní àwọn bàbá tó ní àwọn ẹ̀gbọ́n tó ní tẹ̀ ń jà fún wa tẹ̀ ń ṣe tẹ̀ ń dáwó sínú ẹ̀ tó bá ní kẹ́ dáwó sínú groups ẹ̀ dá wọ́n ní kan tó fi ṣe ni but ó wà important pé national body owó gbọ́dọ̀ wà lọ́wọ́ wọn tó máa fi ṣe project tá a fi ṣe Labour Party ń gbowó Conservative Party ń gbowó if these are party tó lówó lọ́wọ́ táwọn nǹkan dẹ̀ ń donate síbẹ̀ mo rò pé pọ̀ jù tí wọ́n tó ní bọ̀ nítorí pé òun gbọ́ àwọn jágbajàgba tó ní tìrì tọ́ọ̀nì any stand ìyàwó mi statement kan tí mo fẹ́ pè ní sin abínú mo nílò statement yẹn but tẹ bá jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ní yín tá bá ti jáde fún rally ẹ dàgí sí wa lọ́nà kẹ́ sọ pé ká má kọjá pé ti gba country yín ok mo mọ̀ pé ẹ̀ ń wò mí báyìí ẹ̀yin ti dúpọ̀ ní tè táwa bá ti jáde fún rally ẹ kógi sí lọ́nà pé ẹ nílé lọ́bi kankan àwa ti wà ní country wa orí ń ta yín ẹ jẹ́ tètè mọ̀ tẹ́ ń ṣe tí bàbá bá ti ní ká jáde tí a dẹ̀ ti wà níta ẹ ní any right kankan tẹ́ bá ti gbégi sí wa lọ́nà Fúlàní ní ẹ má ẹ̀ka wojú ara wa orí social media tẹ́yìn tí ń ṣe country yẹn náà ní kẹwàá àwọn ẹ̀ tí gba country bọ̀ a fẹ́ jáde lọ bèrè ẹ̀tọ́ wa lórí ilẹ̀ wa and that's what we are going to do ẹ wà relevant but a kàn pọ́n yín lé nítorí pé a ti mọ àwọn kankan ní tẹ́lẹ̀ but mo sọ fún yín pé àwọn tẹ́ ń pọ́n lé labroad nínú wọn they can't come home gbogbo media wọn ìtẹ́mi tí èmi sì wà ní Africa táwọn bá wálé púpọ̀ ní wọn máa sá padà nítorí pé ọ̀sẹ̀ méjì lọ lè lò wọ́n máa padà lọ sẹ́nu iṣẹ́ dáàsì tó bá ń ṣiṣẹ́ nínú wọn but èmi lè jókòó sínú Africa for the next 6 years I have spent mọ̀mísí mi gbọ́ mi báyìí àwọn ìyàwó mi gbọ́ mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣàdúrà fáwọn ìyàwó mi àtàwọn fámìlì mi pé Kóìkì oníká bẹ́ẹ̀ ṣàdúrà fún wọn mo sọ fáwọn ìyàwó mi náà mo sọ fáwọn ọmọ pé ẹ ti ṣàdúrà fún wọn inú wọn dùn gan mo appreciate ẹ bẹ́ẹ̀ tẹ̀ fún wa lówó àdúrà yẹn ó cover wa I can decide not to go back to UK anymore I have lived there for 27 years tá bá gba Yorùbá country bẹ́ẹ̀ tẹ̀ fún mi ní diplomatic passport bẹ́ẹ̀ fún mi mo mọ̀ pé economy Yorùbá máa dájẹ́ pé àní ní the visa the UK lágbára àwọn tó láyé tó lọ́run inshallah lórúkọ Jésù that is the future Yorùbá government we are going into mo kẹ́ dísímà 1 2 3 àní ever lo visa the UK lágbára Ọlọ́run gbogbo tó bá gbà ní government wa máa ṣe débi pé àní ever as ọmọ Yorùbá lo visa because o ní right láti lọ gbé níbẹ̀ for a very long time o máa lọ gbé níbẹ̀ láti lọ kàwé tí government máa support ẹ wàá dẹ̀ padà wá sílé just as it was done in Western region a ní lọ jókòó sí UK láti lọ ṣiṣẹ́ fún wọn a máa lọ síbẹ̀ láti lọ explore láti lọ lo opportunity pé àjọ fẹ́ ṣiṣẹ́ mo kí ẹni tó ṣẹ̀ send owó sí wa mo mẹ́ni náà ọ̀nà àbóyìn láṣìírí kò wá sówó tó kéré bẹ́ẹ̀ fún mi ní 5,000 ó máa kún lára tẹ́ ẹ̀ ṣe náà ni so mo dúpẹ́ so just to buttress it mo kí bàbá mi wà rí ìjìnàdù wọ́n ti múná lọ ni torí ẹ mọ̀ pé àrà ń sán lọ́wọ́ àrà tó dẹ̀ sán yẹn ó ní mínì fáwọn ta gbọ́ hàn kí mi ìbí àṣà Sakiru a ní Kóìkì máa dọ́gbọ́n ṣèbó ní ogbé pẹ̀lú girama fọ́dún mẹ́ta máa lọ́gbọ́n pẹ̀lú wa tó bá wá gbé London kọ́ ọmọ ọkọ Yorùbá sì nìyẹn I have lived in the UK for 27 years I have no reason to return back so my prayer is pé kí Yorùbá nation kó dé lánàá kó dé lẹ́nu so that kí èmi àti UK èmi àti Sky News èmi àti BBC kí n máa promote Yorùbá land kí n máa fi bá wọn jà tó bá sọ anything against Yorùbá country iṣẹ́ tèmi fi ṣe tó kù nìyẹn but àkọ́kọ́ gbọ́dọ̀ gba country yẹn ká tó lè wá máa fèsì any media tó fẹ́ attack wa tó bá fẹ́ attack wa Yorùbá world media dúró dáadáa ẹ tẹ̀lé wọn aláwọn tó dúró níbẹ̀ tẹ́ ẹ̀ bá rí mi nínú wọn pé mo ń bá wọn ṣe meeting wọ́n jáde wọ́n ṣe kínní mo wà pẹ̀lú wọn 24/7 èmi ò ń ṣe media tó ní òun ṣe ti Yorùbá world media láyé èmi àti Yorùbá world media lẹ́pa bí ṣúgà ni gbogbo ẹnu mo fi sọ fún yín and I'm not making this up àwọn media kan ò lè ṣe pẹ̀lú Yorùbá world media because ọ̀dàlẹ̀ ni wọ́n gbogbo ẹnu mo fi sọ they are hypocrites because wọ́n fi follow rules and regulation of the Yoruba world media so ẹ má yẹ kẹ́ni kankan kó bóbó yín gbogbo ẹ̀yin tẹ́ ń káàkiri mo mọ̀ pé wọ́n pọ̀ ara ìyàtọ̀ fi jẹ wá nìyẹn ẹ̀rọ owó fi ṣe nǹkan ìtọ́jú ara yín kò easy and I'm not joking àwa kan ní látara pé ń support
bó mo lè sọ fún gbogbo ọmọ Yorùbá pé mò ń gbìyànjú èyí tá a bá lè support ẹni tó fẹ́ àfà à ń support Christian à ń support kò ń ṣe pé à ń sọ ilé ìpẹ́kẹ́ fún wa lówó no it is very expensive but adúpẹ́ fọlọ́run but ìwọ tí o bá ní àwọn bàbá ẹ nílé àwọn bàbá ẹ tó ti lọ ó dẹ̀ mọ̀ pé tó bá sì dédìí ilé ẹ wá bẹ́ẹ̀ wá nǹkan kan mo bẹ̀ ẹ́ within the next couple of days tó sì kù yìí tọ́lé lọ má jókòó sáàrin Èkó wọ mọ́tò Fúlàní ò ní jí ẹ gbé wàá délé láyọ̀ àtàlàfíà ẹ padà lọ sílùú yín lọ rely on in táwọn bàbá ẹ ń lò kódà bó bá jẹ́ Quran kan ni wọ́n ń lò nínú ilé yín tí bàbá ẹ ti lò tó yẹ kó ti gbó sínú ilé àwọn àyà kan bẹ níbẹ̀ lọ gbà jáde kó máa sà á gbogbo nǹkan la máa lò but what we will use ó ní pé a gbọ́dọ̀ fi ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ we will hold on to it as our last saviour just like Jesus will save you but I am not saying that Jesus or Muhammad a gbọ́dọ̀ di ìṣẹ̀ṣẹ̀ yẹn mú dáadáa we are fighting a spiritual battle and to defeat this spiritual battle we must prepare mentally physically and always ready tí bàbá bá ní ká jáde yes ongoing activities will happen àwọn kan sì máa lọ protect ara wọn àwọn kan máa ṣàdúrà but we need the first set of people to say we are ready to go and on that note the future Yoruba government will be guided by ethics moral and value mo kí gbogbo yín ẹ má bínú I cannot see too much because it is a little bit dark and I want to end the broadcast I hope you've enjoyed it ó bẹ́tà kí n jáde díẹ̀ dàn pé ká má jáde rárá and mo fẹ́ sọ̀rọ̀ nípa brother mi yẹn tó ní táwọn bá gbọ́ wa oúnjẹ ò lè digest ní tí mo kàn fi sọ ni pé gbogbo yín náà là ń gbọ́ vn yín advice oríṣiríṣi tẹ̀ fún wa ìmọ̀ràn ẹ lọ wo fídíò ìbàbá Koiki but one thing is gbogbo wa gbọ́dọ̀ wà in fold like this ká dúró ti bàbá Kítóyè ká dúró ti olóyè Ìgbòho Ọlọ́run á wà pẹ̀lú wa àwọn wo là ń ṣe fún à ń ṣe fún the future Yoruba children and the future widows, the future many that we cannot even see. Many Yoruba people are going through pain. Ìyá wa kan pè mí lánàá, máa forúkọ bo kọ́mánì Koiki àbádẹ́ máa bàbá wọn gbé gbogbo nǹkan tán ní wọ́n gbé fún ibìkan nínú Nàìjíríà ń bẹ̀. Wọ́n dẹ̀ pamọ́lẹ̀ for many years, mo ní fún ní exact years. Nàìjíríà ti ṣe jàǹbá gan. Bàbá wọn rò pé bí àtọ̀hún bá gbé fún ibìkan nínú Nàìjíríà ṣá wọ́n á máa fi ṣètọ́jú fáwọn ọmọ ẹ̀ wàláhì tàláì sọmọbìláì làzílà hùwà wọ́n fi àjà àwọn ọmọ yẹn títí di bí ṣe ń sọ̀rọ̀ báyìí ni àná níyà yẹn pè mí pé Koiki kí la máa ṣe sí báyìí and I'm talking about property worth millions of pounds not naira but inside Nigeria inside Yoruba land ṣé bàbá wọn ṣe burúkú ni tó gbé fún wọn pé ẹ bá wa tọ́jú ẹ̀ táwọn ọmọ mi bá dàgbà ẹ bá máa fi nọ́ọ̀sì wọn ẹ bá máa fi ṣe I'm sure many of you have the same situation mo kí ẹ Tokyo 778 Nigeria is a crime scene and I need láti diffuse it quickly so that gbogbo crime tó ti ṣẹlẹ̀ nínú Nigeria in the last 10 years of amalgamation a lè bẹ̀rẹ̀ sí wò lẹ́yọ kọ̀ọ̀kan it will be painstaking èmi wà a máa ní láti ṣe consultation pẹ̀lú àwọn family yẹn padà pé kó má bínú Yorùbá government will apologize to many people fún ìyà tí Nàìjíríà ti ṣe fún gbogbo wa and every one of us must prepare that our only way out is pé kí Yorùbá dá dúró no àní-àní àní sọ pé ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ wa ẹ máa kú o but one thing is tá a bá fẹ́ election again this is the time that we need to come out and defend it and drag it tó bá pè yín ní terrorist mo ti ṣàlàyé fún yín pé even America pè yàn kan ní terrorist 6 months down the line that has changed and on that note Koiki Media bringing the world closer to your doorstep gbogbo ẹ̀yin tẹ́ ń náwó sí mi lọ́tún lósì no matter how small no matter how big we appreciate it from the bottom of our heart but one thing is whether I do Yoruba Nation or not bàbá mi olówó gidi ni ìyá mi olówó ni ọmọ olówó ni mí
mo ní gbogbo ilé tẹ bá rí tó bá sọ pé Koiki ló ní ilẹ̀ yẹn ló ní ilé yẹn ló ní mọ́tò, mo fún yín, ẹ lọ mú kẹ lọ máa lò ó. Ẹ̀yin bomb bastard, ẹ̀yin ọmọ tí ò rọlá rí, ẹ lè rí ọlá rí. Tabadélẹ̀ Yorùbá, ọlá wa padà sọ́dọ̀ yín. Mo kẹ́yìn èèyàn dáadáa, ẹ̀yin olólùfẹ́ wa, happy weekend. Èmi náà ń gbádùn weekend mi o níbi tí mo wà nínú Áfíríkà. Àdúrà ni kẹ́ máa ṣe fún mi, gbogbo àdúrà yín ó mọ́ wa lórí o. Thank you so much. Tá a bá ríra for some time again, a busy ni torí pé we are on the move all the time. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o. Ẹni tí ń bá dárúkọ ẹ má fi ṣèbínú, kò ṣe gbogbo yín náà la lè rí. Mo kí gbogbo àwọn ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹgbẹ́ tó bá ti ń go against Baba Akintoye, ẹ wà careful pẹ̀lú wọn nítorí pé Baba Akintoye nìkan ni leader wa, òun dẹ̀ ni àṣẹ ń bẹ lọ́nà ẹ̀ tó dẹ̀ máa pàṣẹ fún wa. In tó bá mú Ìgbòho sọ pé òun ò ní fi Baba Akintoye lẹ̀ lọ́rùn, ẹni tó bá ti náà ti fi Baba Akintoye lẹ̀ lọ́rùn, ẹ̀yà tètè sáfẹ́ nìyẹn. No matter how close the person might be to whoever, èmi ni mo sọ bẹ́ẹ̀, màá gbé ìtókù sábẹ́ ẹ̀kún. One love, bye for now.